nítorí ọ̀rọ̀ burúkú tó sọ sí Yinka Alaṣeyọri, Funkẹ tọrọ àforíjì ní gbangba. Ọ̀kan nínú àwọn olórí ẹ̀mí nílẹ̀ wa, Funkẹ ti jáde síta wá bẹ̀ àwọn olólùfẹ́ ẹ̀, àwọn tó jẹ́ aṣáájú fún wọn nídìí orin ẹ̀mí àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá lórí àwọn ọ̀rọ̀ kàbìtì kan tó jáde lẹ́nu ẹ̀ lásìkò tó ń fẹjọ́ Yinka Alaṣeyọri tóun náà ń kọrin ẹ̀mí bíi ti ẹ̀sùn tí Funkẹ fi kan Yinka ni pé ó jí òun ní orin kọ àti pé kinní náà ti mọ́ ọ lára nítorí kì í ṣe ìgbà àkọ́kọ́ tàbí ẹ̀kejì tí yóò ṣe bẹ́ẹ̀ nìyẹn. Ó ní níṣe ni yóò gbé orin olórin bíi pé òun gangan ló ní, bẹ́ẹ̀ ló tún máa ń fọgbọ́n lo ohùn míì fi kọ bíi fújì tàbí tùǹgbà nígbà míì. Òun kò sì lè wá lajú òun sílẹ̀ kí ẹni ẹlẹ́ni máa gba oríyìn fún iṣẹ́ tóun ṣe. Lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí ni Funkẹ gba orí ẹ̀rọ ayélujára lórí ìkànnì Instagram rẹ̀ lọ tó bẹ̀rẹ̀ sí fìtara sọ̀rọ̀ báyìí pé ẹni tó bá mọ̀ ọ́ rí kó kìlọ̀ fún, kẹ́ni tó bá mọ Yinka Alaṣeyọri rí kìlọ̀ fún gidigidi o. Kí ló dé gan-an? Ṣé ìwọ nìkan ni àbí àfiṣe wà níbẹ̀ ni? O ṣe alákọ̀ọ́kọ́ o mú un jẹ, ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ṣé wọ́n fi ṣe ẹ́ ni? Nígbà tó bá ṣe nǹkan burúkú tán ò ní lè sọ̀rọ̀ lórí ẹ̀, wàá wá gbẹnu dákẹ́. O jí orin mi Jésù ti Násárẹ́tì, ó ti ràn mí lọ́wọ́. O máa gbé orin olórin, wàá wá yọ bí ìlà 2 sí 3 kúrò níbẹ̀. Ẹni tó bá mọ̀ ọ́ rí kó kìlọ̀ fún o. O lè ṣe é lórí onídùúró mi kó o jẹ lọ o. Bẹ́ẹ̀ ni o ṣe lórí onídùúró mi o jẹ lọ gbé. O buyì fún màmá tó ní orin yẹn, o sọ̀rọ̀ lórí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí ni Funkẹ sọ̀rọ̀. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tó ń dùn obìnrin náà lọ́kàn ló ń fi ìtara sọ, kì í ṣe gbogbo èèyàn ló gbà pé ó yẹ kó bínú bẹ́ẹ̀. Àwọn kan ń bú pé ìlara Yinka ló ń ṣe àti pé òun náà fẹ́ fi ọlá Yinka ta ọjà ara ẹ̀ fún aráyé ni. Àwọn míì bú fún àwọn èdè burúkú àti ọ̀rọ̀ àlùfàǹṣá tó ti ẹnu ẹ̀ jáde. Wọ́n ní kò hùwà bí olórin ẹ̀mí àti pé bí ọmọ gáréèjì ló ṣe ń sọ̀rọ̀. Àwọn kan tún ní nígbà tó jẹ́ pé orin ẹ̀mí ni wọ́n ń kọ tí wọ́n sì láwọn àgbààgbà láàrin wọn gẹ́gẹ́ bóun náà ṣe sọ, ó yẹ kí wọ́n fi ẹ̀sìn ara wọn mọ nílé kí wọ́n yanjú ẹ̀ lábẹ́lẹ̀ ju orí ayélujára lọ. Àwọn kan ní Dáre Melody ló ní orin tó sọ pé òun lòun ní yìí àti pé ọ̀nà tó gbà kọ tiẹ̀ súnmọ́ ti Dáre ju bí Yinka ṣe kọ tiẹ̀ lọ. Wọ́n lórin tí Yinka kọ kò papọ̀ mọ́ tiẹ̀ bí ìgbà téèyàn kàn fẹ́ fíràn ni. Àwọn míì náà sì ro tiẹ̀ mọ́ tiwọn o. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn lo orin olórin tàbí iṣẹ́ oníṣẹ́ láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó ní tàbí bu ọlá fún un. Funkẹ fúnra ẹ̀ ní òun kò fẹ́ ojú àánú tàbí olùgbèjà kankan nítorí Ọlọ́run gangan ni yóò jà fóun. Àfi bó ṣe tún di ọjọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kẹfà yìí tí Funkẹ tún jáde síta padà lórí fídíò tó gbé sórí ẹ̀rọ ayélujára náà, ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ẹ̀bẹ̀ gidi àti àforíjì ló wá. Ó kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ ẹ̀ àtàwọn tó jẹ́ àgbà fún wọn nídìí iṣẹ́ orin ẹ̀mí bíi Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù àtàwọn míì bẹ́ẹ̀ fún bí wọ́n ṣe pè é sí àkíyèsí tí wọ́n bá a wí tí wọ́n sì gba àdúrà fún un. Ó ní òun mọ̀ ọ́ lóore, ọ̀jà abiyamọ tí gbogbo wọn sì fi ń pọ́n àwọn kò ní í já. Ó ní kí wọ́n má bínú sí ọ̀nà tóun gbà sọ̀rọ̀ àti irú àwọn ọ̀rọ̀ tí kò dáa tó jáde lẹ́nu òun nítorí ìtara ló ṣe òun. Púpọ̀ nínú àwọn tó sọ̀rọ̀ lábẹ́ fídíò yìí ni wọ́n láwọn ti dáríjì, ṣùgbọ́n kó má ṣe sọ pé ara ló ta òun débi àwọn ọ̀rọ̀ tí kò dáa. Wọ́n ní ìlara ọmọ Yinka yẹn ló ń ṣe pé kó lọ jáwọ́. Bákan náà ni ẹnìkan náà pé òun gan alára sí àkíyèsí orin tó ní Yinka jí. Ó ní Dáre Melody gangan ló ní orin àti pé orin olórin lòun náà kọ nìyẹn. Ohùn tí Yinka sì fi kọ tiẹ̀ yàtọ̀ gédégédé sí èyí tí òun Funkẹ lò. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ní kó ṣọ́ra ṣe kó má jẹ́ kí ìbínú máa gbé òun wọ̀ bẹ́ẹ̀ mọ́, ṣùgbọ́n tí wọ́n kan sáárá sí i fún bó ṣe pa ìtìjú tì láti wá tọrọ àforíjì lójú táyé. Wọ́n ní èèyàn tó lè ṣe irú ẹ̀ kò wọ́pọ̀. Bẹ́ẹ̀ làwọn kan tún ní bó ṣe ti bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ àwọn èèyàn yìí kò rí i dájú pé òun pe Yinka náà láti bẹ̀ ẹ́ kí wọ́n sì yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Lẹ́yìn náà ni wọ́n gbàdúrà fún pé òróró ìmísí Ọlọ́run nínú ayé ẹ̀ kò ní gbẹ, iwájú iwájú lòun náà yóò sì máa lọ. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.